gbọ́ báyìí. Aleykum salaam alájọ lásán ní. Ajẹ́lù fún ọ̀sẹ̀ wà mẹ́. Ajẹ́ Bazak ṣẹ́ ń gbọ́ báyìí. Wọ́n ní wà ó dé ìbílẹ̀ tán. Wọ́n nà bí yúkà tó bá ní Muhammad ni. Wọ́n dínú kà tó bá sọ pé Islam ni. Ntọ́wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ. Gbogbo alábòsí ìnáwó lọ́wọ́ bà mí lẹ́jọ́. Èmi ṣàbòsí tó jẹ́ pé yín náà ń ṣe. Ara wa ń ta yín gbogbo yín ẹ̀ wá ń sọ̀rọ̀. Ntọ́wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ. Gbogbo alábòsí ìnáwó lọ́wọ́ bà mí lẹ́jọ́. Ayé pọ̀rọ̀ wọn má bòsí níṣẹ́ o. Torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀kúrú là o. Ọkọ̀ ò máa gbà pé ìgbẹ̀yìn kan wà o. Thank you for that. tó ẹ má bínú ẹjọ́ ń tọrọ lọ́hùn ẹ̀yin brothers wa sisters wa ihun tí mo nídìí ń bí ọ̀rọ̀ yìí ibẹ̀ yẹn tábà ṣe náà bí dá bàbá rí bí dá ti ẹ jẹ́ kí n sún mẹ́yìn ká gbọ́ bíbẹ̀ yẹn bí tí mo nídìí gangan mo fẹ́ kẹ́ gbọ́ bẹ̀ yẹn yé bismillah again. ọ̀rọ̀ Kùránì o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mi mọ́ pẹ̀lú bíbélì ò là ta kò lọ́dọ̀ mi mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo ṣùgbọ́n kò sí Ọlọ́run tó kọ́ òun ṣe máa ní ìdá gbogbo alábòsí ìnáwó Ọlọ́run ọba mi lẹ́jọ́ mọ́nà bùkà tó bá ní àdáwò ni mọ́nà bí yúkà tó bá ní Muhammad ni wọ́n dínú kà tó bá sọ pé Islam ni ntọ́wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnáwó Ọlọ́run ọba mi lẹ́jọ́ èmi ṣàbòsí tó jẹ́ pé yín náà ń mo gbọ́ ṣẹ́gbọ́n tó lọ́rin wí Alhaji Saheed Òṣùpá ṣe pé èmi ṣàbòsí tó jẹ́ pé ẹ̀yin náà ń ṣe ẹ̀yin àfà tẹ́yin náà ń ṣe bó ṣàbòsí fẹ́mi ara mi èmi náà ń wọ ẹṣẹ àwúre mo ń wọ ẹṣẹ tájà mo ní fà ẹ̀yin náà ń ṣe ẹ̀fà ṣe ni pé Saheed Òṣùpá bó ṣe wà ẹ́ ó lè jàre ẹ̀yin àfà iwájú Ọlọ́run pé wèrè ní ṣe bẹ́ẹ̀ náà ń ṣe mo dẹ̀ mọ̀ yín dáadáa mo mọ̀ yín dáadáa ẹtúbẹ̀ ẹgbọ́ bẹ̀ dáadáa torí ẹ̀ mo ní sọ fún mi pé Saheed Òṣùpá ò tako ìsìláàmù kò tako kùránì. Èyí tí a gbọ́ lẹ́nu Àfáà Saheed Shittu yìí ìbànújẹ́ ńláńlá ló jẹ́ fún mi. So later àgbà tí mo padà open ẹ̀ so àwọn èèyàn ti mẹ́sẹ̀jì mi wọ́n sẹ́ndì orin tí Saheed Òṣùpá kọ tó fi ń fún àwọn àfáà lésì wọ́n sẹ́ndì ẹ̀ sí mi. So àmọ́ alhamdulillah mo ṣe wá tàn kí n wọ Facebook náà fún ara mi Àfáà Saheed ni mo bá pàdé ńbẹ̀ so tí wọ́n ní mo wá farabalẹ̀ wò níwọ̀n bá mi owó tánà mo kàn wò díẹ̀ ńbẹ̀ bí Àfáà Saheed Shittu so ló wá jẹ́ kí n fẹ́ jáde lórí èsì tí Saheed Òṣùpá fọ̀ fún àwa àfáà so ṣùgbọ́n mo fẹ́ fàwọn nǹkan kan rinlẹ̀ kó tó di pé èèyàn máa kọlù wọlé kọlù mo fẹ́ fòní ṣe àwọn fẹ́ fàwọn nǹkan kan rinlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn tí mo fẹ́ kí lè ya'rifahu hadha ar-rajul ash-sha'ir Saheed Òṣùpá òun ni pé gbogbo ìgbà lórí ọ̀rọ̀ yìí 2 word lọ 2 sentence ló kọ ló fi kọ orin tí fi ń fèsì fáwọn àfáà ní ìmọ̀ jáde gbogbo ìgbà tí bá ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó sọ yìí ní ìmọ̀ jáde báwọn bá lágídí ayé àwọn lágídí ẹ̀sìn báwọn bá jẹ́ kèé gbọ́ kèé gbà lórí àlámọ̀rí ayé kèé gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn làwa náà uqsimu billadhi khalaqani fi ọba tó ní mí búra tó bá jáde láàárọ̀ ń jáde ìrọ̀lẹ́ tó bá jáde lálẹ́ tó bá kọrin ń jáde láàárọ̀ orí ọ̀rọ̀ Al-Qur'ani yìí àfi tó bá sí tó nídìí tó yẹ kéèyàn ó ṣe lókù ráyè wá lẹ́nu kára àwọn àfáà kan mọ́ ṣúgbárọ́ wá yẹ gbogbo ẹni kó díwọ́ aró ní ìyàtọ̀ léhun l'Àfáà Saheed Shittu mi báyàn sọ̀rọ̀ àìsí tọ́lọ́hun mi sì báyàn sọ̀tá àìsí tọ́lọ́hun tó bá ti ń ṣe tọ́lọ́hun a máa dọ̀rẹ́ tó bá ti kọjú sẹ́yìn Ọlọ́hun àbọ̀ òun pọ́n tí òun pọ́n jẹ́bẹ̀ lákìsà a nígbàrú ẹ̀ abàdà náà àkọ́kọ́ nù kẹlọ́ mọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀
kó rí pé èèyàn mọ̀ pé wọlé fi àwọn nọ́mbà méjèèjì síbẹ̀ tẹ́lẹ̀ pé wọlé sí ẹ̀mí wọ́n ti pè nísìn ìgbà tó lóyà ni ẹ ti pè. ẹlẹ́ẹ̀kejì inú ọ̀rọ̀ ni pé kí Saheed Òṣùpá àtàwọn tán bá rí bẹ́ẹ̀ kí wọ́n lọ wo Quran 26 verse 18 Suratul Kahfi kí lọ́lọ́run wí ń bẹ̀ kẹ́ ẹ fi mọ̀ pé àwọn ọ̀tọ̀ àtànáwá èèyàn ní ẹ̀sìn Islam ipa kí làwọn Saheed Òṣùpá kó ní Islam tó fi jẹ́ pé tá a bá lùsẹ̀ yóò máa dùn wá. Please tell me òbé Sani òbé tí èsì mùsùlùmí ńkọ́ kí ni Islam nù lára rẹ̀ pé kò jẹ́ mùsùlùmí. Adéwálé Àyùbá tó change sí kìrìsìtẹ́nì kí ni tí Islam gbà lára rẹ̀ pé àwọn tó dáa jù wọn lọ lọ́rùn fi padà bọ́lọ̀ tí wọ́n náà kúrò nínú bẹ́ẹ̀ náà máa ka ayé àwọn Saheed fáwọn èèyàn. tètè balẹ̀ ṣètò ọlọ́run mọ́ yastabdil qawman ghayrakum ọlọ́run wọn pààrọ̀ àwọn ẹlòmíì pẹ̀lú tí wọ́n yàtọ̀ sí yín thumma la yakunu amsalakum wọn wá kakulé ẹ̀sìn àtẹ̀mí àtiwọ́ àtàwọn àfáà tó kù láyé bẹ́ẹ̀ nìkan kan bá lóhùn sí Islam ọmọ kò sí ndọ́kan Islam èyí ń tọ̀ wọn ló ṣòfò. àtànáwá èèyàn ní Islam ọlọ́run kan tẹ̀lé kẹwàá lè máa pọ́ ọlọ́run ọ̀tànáwá èèyàn ẹ lọ wo àyà tí mo fẹ́ kà fún yìí Quran 26 verse 29 Olúwa ní wa qulil haqqu min rabbikum kúl bí anábì sọ fún wọn pé al-haqqu min rabbikum òdodo al-Qur'ani faman sha'a falyu'min tó bá wù kó jẹ́ mùmínì kó jẹ́ mùsùlùmí faman sha'a falyakfur ẹni tó bá wù kó change kó lóhùn sí mùsùlùmí wọn kò sí ntọ́kan lọ́hùn. nàmbà fẹ́ ni ẹja ara ká máa fọwọ́ra wọn lérí ká lè máa fi ń pẹ́ kún tó ti kú ní Islam ẹni tó bá fẹ́ kú al-babu maftuh. mọ iye àwọn èèyàn tán láwọn fi àwọn kọ̀ọ̀kan èèyàn mélòó mẹ́ta mẹ́rin márùn tán láwọn òsì Islam mọ́ Nàìjíríà lọ́wọ́ iye àwọn èèyàn tán gbà Islam láyé bọ́nà bọ̀ ìlọ́gbà Islam ń jò ní ẹ̀mọ́ iye tó gbà Islam pẹ̀lú ẹ̀ kí gbogbo rẹ̀ Yorùbá láwọn òsì Islam mọ́ kò dín kankan kò fi mulkihi subhana inú Ọlọ́run dèdè ọmọ náà gún báyìí dèdè kánà rẹ̀ kò dínkù inú Ọlọ́run. Call a spade a spade ń dalẹ̀ Yorùbá rú nìyẹn pẹ̀lú àbòsí ọba àwọn olóṣèlú tí ń tiwá síbáṣibó kò sẹ́ni tí ó sòdodo tó wá sọ Islam di politics àwọn èèyàn mi ni mi àti ẹ̀ níbàtàn a máa fọwọ́ra lẹ́ni tó bá ti di tiẹ̀ àmọ́ tẹ̀ bá ti sọ̀hún mọ́ á jáde pẹ̀lú full force hadha ainu zulm tán gbé lábòsí ni ọ wá kọrin ń fi ń fún àwọn àáfàá lésì Àbá Saheed wá ń bá wọn di mufasiru wọn dòun gbífọ̀ wọn darọ́ wá sí wọn bá yànnà náà rẹ̀ wọn bá tú fún rẹ̀ wọn lọ pọ̀ wọn tú wọn lọ pọ̀ kí là ń wí kí ni ń wí. Al-Qur'ani ò jẹ́ nǹkan kan onífàní yìí wọn náà ní ọ̀sán lé lórí aláwọ̀ yẹn kílábòsí fi dọ̀mọ́ ẹ bọ́ kó bú Al-Qur'ani wa wọn lọ gbà á gbọ́ gbogbo ẹni tó bá ti lóun gbà Al-Qur'ani gbọ́ tó sì ń gbà Al-Qur'ani tí ń yá ká gbà fọ́ gbà gbọ́. torí pé o ti wí fún wa pé ọmọ gbà Al-Qur'ani gbọ́ èébú tó bá Al-Qur'ani tó ti kó jẹ́ tó ti kó jẹ́ ẹ bọ́ síta ẹ máa fún ẹ máa bomi sí ẹ ń fọwọ́ ra lérí èébú tó bú Al-Qur'ani tó ti kó jẹ́ ẹ kí n play ẹ fáwọn Saheed Shittu kẹ lọ tún gbọ́ àtàwọn tó bá tún dà báwọn ni jẹ́ ń wá ibi tó wà lọ àwọn ò sí fún gbogbo twisting yẹn twisting bí tí mo ti play rẹ̀ lára ní tuntun play bóyá kẹ́ ẹ gbọ́ dáadáa. King Saheed Òṣùpá sọ pé ó gbójúlé Kùránì ó gbójúlé Bíbélì irọ́ fọ́rọ́. kẹ́ gbọ́ ọmọ tó gbé jáde gan ni ó ń sọ pé tó bá gbójúlé Kùránì tọkẹ̀mí nu irọ́ ń purọ́ fúnrọ́. wọ́n ní tó ń wí ni pé àbòsí làwọn kí ló kan àbòsí kí ló kan àwọn àfáà tó ń ṣàbòsí àwọn àkọ́kọ́ ni pé àwọn wo ní Saheed Òṣùpá ń pè lálábòsí nínú àwọn àfáà kọ́ dákọ́ wọn àwọn wo nu wọn nínú àwọn tó jáde dáadáa
wọ́n pe àfáà kan ní Alustaz Uwais náà wọ́n tí mo rí tó jáde náà nínú àwọn tó jáde òun ní Al-Yaqin Institute wọ́n pa àfáà kan ní Alagusi wọ́n á pọ̀ lọ bẹ́ẹ̀ nínú gbogbo àwọn àfẹ́ ìjálàbí èwo ló jáde nínú wọn Papa Saidi wọ́n sọ pé wọ́n pa àwọn àfáà lálábòsí àwọn àfáà tá jáde ní àbòsí tá ṣe tó gbé lọ́dọ̀ Saidi Òṣùpá àbí tẹ́yìn gan rí ń pẹ̀ ẹ̀sìn Ọlọ́run àbá ń jó ogun lẹ́yìn ẹni ó bá jó fún wa rí àbẹ́ni tá jó fún ta ní wá ń bí wá kásògùn fún ẹ tó fi wá di pé ń táwa ń wí ń tọ́ yàtọ̀ sí tàǹsí inú ilé tó bá yá padà fi pèlé fún yín ẹni tó bá pè wá lálábòsí tá sì sàbòsí tí ó sì tọrọ àforíjì lọ́dọ̀ wa tó fi kú àní foríjì gbogbo àwọn àfáà tí ń jáde yìí ẹ sọ kankan gbogbo àwọn àfáà tó jáde tó já àwọn àfáà dáadáa àwọn fityatun amanu bi rabbihim àwọn fityatul iman fityatut taqwa àwọn ẹni rere wọ̀nyí àwọn ọ̀dọ́ dáadáa tí wọ́n fẹ́ dàgbà dáadáa tí wọ́n fẹ́ rere fún Islam wọ́n pa ájíyà kan lórí TikTok wọ́n pò náà ní Ìyálóde àwọn kọ̀ọ̀kan tó dọ́dọ̀ mi nu wọ́n ara wọn kan ẹ ti mọ̀ pàmìlì yìí ṣe sáfà àmọ́ tààrà ẹ̀sìn mú wọn aláwòdì ẹ̀yìn àfà ẹ̀wọ̀n fọwọ́ ra lórí eléyìí sọ pé àwọn olórin ń búra wọn àbú ẹni kankan ọ̀rọ̀ ẹ̀sìn wa tó jẹ àwa lógún ni na'ishu li ajlihi ẹni tí ń pè mí lásìkò yìí mo ní wọ́n ti pè hello hello ẹni kankan wọ́n ti pè mí ẹjọ́ ìyàwó the video. ẹjá gbọ́rọ̀ rẹ̀ ni ó wà very important kì í ṣe fẹ́ńsẹ̀jì ó sọ méjì. ó fẹ́ sọ̀rọ̀ tó wà very important tani bá wọn sọ̀rọ̀ ogun kí lọ́kẹ́ níbẹ̀ tó wá fíwọ̀n sọ kó máa lọ sóògùn àníyàn fẹ́ náà tẹ́bàlù Kùránì kòkó jẹ́ wá lóun gbàgbọ́ ọkọ̀ kọ̀ndẹ́mù tó wí náà ọ tọrọ apọ́lọ́jì lọ́wọ́ gbogbo mùsùlùmí ọ̀dẹ́lẹ̀ pàwá ní àwọn ẹsẹ̀ gullible follower adúrú tó wí ní sí Àfá Saidi ọ̀sọ̀ lórí pé ṣé mo di pẹ̀lú ọ̀rọ̀ tó wí tí ò kó jẹ́ ṣé mùsùlùmí àbí kèfèrí ẹni tó bá sọ ọ̀rọ̀ tó lóun sin ifá lòun jí sí láàárọ̀ Àfá Saidi òsìsú ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ bá fẹ́ jáde padà ẹ jáde ẹni tó bá sọ pé òun sin ifá irú débí Saidi sì tún ṣé kèfèrí ní àbí mùsùlùmí má parọ́ fà. Ìyẹn kì í ṣe fetishness Brazil ẹni ní ìjọsọ ìbò lóògùn ó mọ̀. Ẹ̀rọ sọ fún ìjọba olóyìnbá ó ní mo fẹ́ kó o ṣe ìtàlíù mo ní ìtàlíù méjìlél mo ní bá ṣe pẹ̀lú ọlọ́kùn kó o ní láì olólùkùn nínú ìpínlẹ̀ ìláìpẹ́ ní ṣọ́ọ́bù. Òwò yìí tí ń wíhun ológun lòun kò sí tọ́ka wá ń bẹ̀ èèyàn bá jẹ́ ológun èèyàn bá jẹ́ ń bà ń tẹ́ èèyàn bá jẹ́ lóṣùká gbogbo ń tọ́ bá wí ń kálukú ní kọjẹ́ ń tọ́ kàn wá òun là Kùránì tọ́fẹ̀ ẹnu àtẹ́kàn àìgbọ̀ débẹ̀. Ìlọsíwájú mi sí lóbi nílẹ̀ ní wa torí ẹ̀kọ́ sọ pé ní tí mo di ọ̀rọ̀ ìfà mi mú kí. Àfá Saidi ẹ̀ play àárín yìí ẹ dákun ẹ bá play rẹ̀ oníjí tóun jí ifá lòun kí bí irun kí ni ìdájọ́ ẹ̀ ẹni tó bá jí tí ń kí ifá àwọn tó ń sin ifá lọ́dọ̀ yín tẹ́ ń lọ dẹbọ wọn níjó ní ṣé mùsùlùmí ní àbí kèfèrí kọ́lá bí wọ́n bá ń kírun pẹ̀lú ifá náà pẹ̀lú ẹbọ náà tí wọ́n ń gbé káàkiri oríta tẹ fídíò tíjọba sì dá yín lò ọ̀rọ̀ tó wí ìdí ẹ̀ bá yín dá padà sẹ́yìn. Ìṣàtọ́jú bá àwọn ọ̀làjìjì nípa ìpínlẹ̀ ìṣàlú. Ìlọsíwájú mi sí lóbi nílẹ̀ ní wa torí ẹ̀kọ́ sọ pé ní tí mo di ọ̀rọ̀ ìfà mi mú kí. Ìṣàtọ́jú bá àwọn ọ̀làjìjì tètè sáré pé káyé ìtẹ̀lé ọ̀tá jíjí tí mo jí ìfà mi mú kí. Ìṣàtọ́jú bá àwọn ọ̀làjìjì. Olóhùn ọmọ òrìṣà kan tó ju fá lọ. Kí ló ń pè lóòsà nínú ẹ̀sìn wa Àfá Saidi Shittu táwọn tó bá rí bẹ́ẹ̀
kúfù pọ́nbélé lẹ́yìn ẹ wá ń yí ẹ bá fẹ́ bú àwọn àfáà tán sí jálàbí ẹ bú wọn àmọ́ kí wọ́n ka àwọn àfáà mbélé tẹ́ bá bú àwọn àfáà ẹ kọ́kọ́ ẹ takú ẹ àdírẹ́sì iṣu gangan lẹ́yìn ìgbà ẹ ṣe wá fi tàwọn àfáà tẹ́ bá fẹ́ sọkún ẹ ń pẹ́ òun lẹ̀ ni ẹ ń pẹ́ lẹ̀. èmi sọ ni pé ayé ètò ìdílé bẹ́ẹ̀ ló bá lọ́wọ́ táyé ò bá dá méjèèjì ò dá bẹ́ẹ̀ yóò tiẹ̀ lọ́wọ́ rẹpẹtẹ kó dúró kó wà kó tẹ́gùn jẹ́ ló bá ní méjèèjì yẹn ò dá. ẹsẹ̀ mọ̀ pa àfáà kù láyé ni wàláhì ẹsẹ̀ mọ̀ pa àfáà kù láyé ni àtọ̀hún tó bá dán wò yóò dán tán mo fi Ọlọ́run bá lè kí ọlá tó dá mi búra nonsense. lọ́jọ́ sọ pé títí mo jẹ́ ìfà kí ìṣàtọ́jú wà ọ̀gá kíkí ìgbésàlẹ̀ pé ayé ìtẹ̀lé ọ̀ká títí tí mo jí ìfà mi ò kí ìṣàtọ́jú wà ọ̀gá kíkí ìgbésàlẹ̀ pé ayé ìtẹ̀lé ọ̀ká. ìgbọ̀n tó wí yìí ò tí kàn mí o yẹn lè di kèfèrí wá wù ọ́ di kèfèrí mọ́ ló ṣe Islam mọ́ kò sí tọkàn mi wọ́n á jáde pé dákun wọ́n á máa ṣe Islam kò sí Islam kò sí tọkàn mi Olúwa ló wí bẹ́ẹ̀ kó lè làhàk òdodo ni faman sha'a falyu'min ẹni bá wù kó jẹ́ mùmínì faman sha'a falyakfur ẹni tó bá wù kó jẹ́ kèfèrí ẹ tún lọ ní Suratul Baqara Quran 2 verse 50 something Olúwa ní la ikraha fi ddin ẹ má jẹ́ yín pàṣẹ Islam kò sí jẹ́ yín pàṣẹ ẹ̀sìn Islam kí lọ́lọ́run wá wí qad tabayyana ar-rushdu minal ghayy Ọlọ́run ló ti kílẹ̀ ọ̀nà mo kéwù ìkéwù kọ́ mo jẹ́ àfáà ìjà àfáà kọ́ tabayyana ar-rushdu minal ghayy Ọlọ́run Islam fojú hàn kúfúrú fojú hàn ẹbọ fojú hàn ẹ̀sìn Islam fojú hàn irọ́ fojú hàn òdodo fojú hàn ẹ wá ní ká máa pè sí ọmọ tó ń ṣe ni. ibi tí mo fẹ́ wò ní. gbogbo àdólógún ẹlòmí sábà bá ṣe ṣe ẹni gbogbo nínú kùnà ní gbogbo nínú gbogbo. Kùránì làwa gbójúlé àmọ́ tíra mi ba'da kitabillah nu'minu bihi imanan jaziman àgbàgbọ́ ka imanil malaikati bihi wa imani rusulillahi jami'an wa imani aba'ina al-fudala rahimahumullahu jami'an. Ìnígbàgbọ́ tá ní sal Kùránì bí ìnígbàgbọ́ tá ní sọ́lọ́run ni. Ìgbàgbọ́ wa sal Kùránì ìgbàgbọ́ wa sọ́lọ́run bó ti rí ń bẹ́ẹ̀ láti gbà Kùránì gbọ́. Kullu ma fi daffatayhi ìtí ń bẹnu pálí rẹ̀ méjèèjì ni kulluha sidq kulluha haqq kulluha wahy. Ọlọ́run ló ní gbogbo òdodo sí kò sí irọ́ kan nínú Al-Kùránì kò sí irọ́ kan mẹ́ báyìí. Ẹ á fọwọ́ra lérí. Wọ́n yí mú Al-Kùránì èyí wù ní kọ́ àdírẹ́sì ẹnì kan àwọn àfáànsá àbòsí tálẹ́ ń sọ̀rọ̀ àbòsí kí náà ń pè lábòsí kan só lè define àbòsí pẹ̀lú nǹkan wí pé ẹnìkan tó wà tó ní wisdom náà ń pè wọ́n ni ká divine àbòsí fún akágbọ́ kí ní ń jábòsí tá ń sàbòsí fún yín ọ̀rọ̀ àbòsí dàmí kìíní wọ́n ń lò fún yín àfáàsà ìdínà wọ́n ń tẹ̀lé lógúnfà mọ̀tà amidan ẹ̀ntọ́ mọ̀ọ́mọ̀ ni relationship kò débi ẹ̀sìn relationship kò débi ẹ̀sìn ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá man yuhib falyuhibba lillah hazihi qa'idatun min qawa'idi hadha ad-din àwọn principle tó fẹsẹ̀ rin lẹ́ni ẹni tó bá fẹ́ nífẹ̀ẹ́ èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé ń ṣe tọ́lọ́run torí pọ́ gbọ́lọ́run tó bá sì fẹ́ kórìíra èèyàn rí kórìíra rẹ̀ nítorí kọ́ sẹ̀sìn ọlọ́run a ní problem pẹ̀lú Alhaji Saheed Shittu a ní problem pẹ̀lú Saheed Òṣùpá ẹ̀mí àbí àbá ti ní ìkórìíra ẹ̀sìn wa àbí kórìíra tíra wa ọba ní mùsùlùmí ló ń kọ̀kan wa ṣe ń tọ́kàn wá pẹ̀lú ẹ̀ ẹ̀yà gbọ́ orin tó wá ẹ̀sẹ̀ kọ tó fi fún àwọn àfáà lésì ọ̀yá. Wọn ò sọ pé Kùránì o kò kí dáadáa ẹ tún pé
Saheed Òṣùpá bó ṣe wà ẹ́ ó lè jàre ẹ̀yìn àfa iwájú Ọlọ́run pé wèrè ní ṣe bẹ́ẹ̀ náà ṣe. àwọn àfa àwo ẹ̀sùn ẹ̀ńjàlàbí kan àfa Saheed nínú àwọn tí wọ́n ń jáde ẹ̀sùn ẹ̀ńjàlàbí ẹ̀mú méjì wá 95% àwọn tí wọ́n jáde sọ̀rọ̀ wọ́n ṣe ń jàlàbí. kí ló tẹ̀ ń ṣe bìnnáwó hókìmí yín alàlẹ́kẹ́là àwọn tó kéré tábà ṣe rí nu àlẹ́sọpá àrí ṣùgbọ́n mi ò rí wọn. ṣé ń jàlàbí lẹ́ni ẹ wá jáde wọ́n ń takò Saheed Òṣùpá lórí ìtọ́sọ yìí ní tí rẹ̀ ní kankan nu wọn. ẹ wá ní lọ jàre àwa níbo ni ó ti jàre wa ogun lájọ sí ni gbẹ́rẹ́ lájọ sí ni odò lájọ lọ́wọ́ ẹni àjọ pé nǹkan mi lẹ́yìn Ọlọ́run ni fẹ̀rù Ọlọ́run takuláhà ẹ bẹ̀rù Ọlọ́run. mo dẹ̀ mọ̀ yín dáadáa mo mọ̀ yín dáadáa ẹ túbọ̀ ẹ gbọ́ bẹ̀ dáadáa torí ẹ̀ mo ní sọ fún mi pé Saheed Òṣùpá ò tako ìsìláàmù kò tako kùránì. ó yẹ kí n bí yín ni pé kí ni jẹ́ ìsìláàmù gan pẹ̀lú tẹ̀ ń wí. ẹ sọ nǹkan míì tí ń jẹ́ ìsìláàmù yẹn lẹ́yìn àlùkùránì ẹ sọ fún mi. nǹkan míì tí ń jẹ́ ìsìláàmù lẹ́yìn àlùkùránì ẹ sọ fún mi àbá Saheed Shittu. ṣé ẹ̀rọ ànábì lójú ni kùránì kan lọ́lọ́ wá ni ẹ̀rọ ọ̀rọ̀ lójú ni kùránì kan ní ń bẹ ni ẹ̀rí màláíkà rí ni tẹ́kẹ̀sẹ̀ kùránì ló ní ń bẹ ẹ̀dálùkì àmà rí ni tẹ́ fi mọ̀ pé náà àtàlìjẹ́nà wà kùránì kan ló ní ń bẹ ni. Inna lillahi wa inna ilayhi raji'un. ìyẹn bá ń ṣe kọ́kọ́ fùfù lórí àlùkùránì ni wọ́n máa ṣe. lan aqbala hadha min ahadin walau min sadiqin hamim. sọ pé kùránì o kò kì í ṣèwé Ọlọ́run wọn ò dẹ̀ tako ànábì wọ́n gbà ẹgbọ́ láti bẹ̀rẹ̀ wọ́n pé ànábì àwọn ni ẹgbọ́. bó lẹ ti ń ṣe báyìí gbogbo àwọn ọmọ tán lọ gbé egún yẹn níjọ́ egún tí wọ́n tún kírun mọ́sálásí àbá Saheed ṣe mùsùlùmí ni wọ́n. èyàn ń wí nǹkan mi lẹ́nu ń ṣe nǹkan mi. ìyí tó bá wá kù tó bá ń ṣe tó wọ́ làwọn àáfàá máa pe Saheed Òṣùpá sákèsí pé Òṣùpá. àwa àáfàá àwa là ń pèsè bí ṣe ń rówó àwa là ń pèsè bí ṣe ń bímọ àwa là ń pèsè bí ṣe ń fẹ́yàwó tó fi dọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run àwa là ká máa pè é òun ọlọ́mọ nù àwọn àáfàá. àfáà tó bá tẹ nìkan tó bá ń sọ pé tóun ṣe ìtorí pé òun tẹ̀lé àwọn àfihàn jálàbí nàbí tẹ̀ ń fún lẹ́skíùsì pé ń tẹ̀lé àfáà tí ń ṣe jálàbí ẹ bẹ̀rù Ọlọ́run gbẹ ní ọba bíbẹ̀. tani lójú òun fọkọ̀ ráwọn àfáà lùsùn náà lásìkò táwa yìí. talẹ́ni náà ráwọn àfáà lùsùn náà tọ́lọ́run sí ni wọ́n pọ̀ tóun ní Professor Alárònù Sunniyun Kuh afa wa ṣáájú wa Justice Abdulrahim Sayinu Sunniyun Mahdu Dr. Imran Elehanu Dr. Sharaf nìyẹn Sheikh Kamaruddin nìyẹn afa wa Sulaiman Amubiyaya nìyẹn gbogbo wọn ni wọ́n pọ̀ lọ báyìí wọ́n láwọn àfáà ń ṣàbòsí àwọn oníṣẹ́ ṣàbòsí àwọn olódà lóhùn tẹ́mi ní ṣàbòsí tẹ́mi lálábòsí tí àfáà òwe sí lálábòsí tí àlìyẹ kí ni ti tuntun lálábòsí àlà ń sóògùn ẹsọ àfáà mi ẹkọ àwọn àfáà márùn wá fún wa náà àwọn àfáà ń jálàbí tí wọ́n takò Saheed Òṣùpá tẹ́ẹ̀ fi bá fún ní mínì pẹ̀rù Ọlọ́run. Okay. Jáwọ́ ń bi eléyìí má ṣe eléyìí mọ́ eléyìí ló dáa ẹ̀yà máa fi eléyìí lẹ̀ eléyìí gọ́gọ́ lọ́nà ẹ̀yà àfa àwòlẹ̀ á fẹ́ pè Saheed Òṣùpá. eléyìí lọ́nà ó bá dínú rọ̀bù náà wọ́n lọ jòkó sí Amẹ́ríkà kò sí gbákútọ́nú lọ ó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin lẹ́yìn kẹ́ mọ́ fáwọn èèyàn lẹ́skíùsì
má stress in the politics ẹni tí mo súnmọ́ káàfin sẹ́sìn kí ni Ọlọ́run wí kí l'Ànábì wí ni ìyẹn lè máa sọ nǹkan mìíràn àti ẹni dá lóhùn àbálùkùránì kò sí nǹkan tí ń jẹ́ ẹ̀sìn Islam lẹ́yìn àlùkùránì ìyẹn agbẹnu rẹ̀ ìfẹ̀nu àtẹ́lẹ̀ àlùkùránì kò wá jáde kókó jẹ́ wọ́n ń da blame lórí àwọn àfa àtàn bá wú ọlọ́nu odò tán lọ wẹ̀ fún tí wọ́n ń sogun ogun àwúre fún ogun òkìkí fún àwọn ẹ̀yìn lẹ́lọ́ bá wí ẹ má generalize àfa ọ̀dà kọ wọn. wà sẹ́yìn àfọ ọlọ́ṣẹ́ àwúre ẹ̀yìn àfọ ọlọ́ṣẹ́ ìtajà ẹ̀yìn àfọ àtẹ̀jọ́. sáwa ẹ tá a bá sọ sí àwúre fún tí ó bá jáde kọ́dà gbogbo àwọn afá tí mo dákọ̀ mọ́ jẹ́rìí wọn gbogbo àwọn afá tí wọ́n jáde wọn pàápàá jùlọ èmi anybody tí bá so ṣe àwúre fún tí ó bá jáde kò ní dá fún láyé àtọ̀run àwọn ò sì ní nǹkan míì tá a gbójúlé òyìnbó tó yín sálùkùránì ó yín mú sáwà nù a ní èsì sọ mẹ́kẹ́ wọn. ọ̀sẹ̀ kó gbé wa débi tá a dé yìí gbẹ́rẹ́kọ́ alùkùránì ni òun la sì gbójúlé kò sì sí tó tóbi lé yóò ṣe súnmọ́. ogun tẹ̀sí ọ̀gbẹ́rẹ́ sẹ́yìn náà lè fẹ́ pè é gbádùn. ẹ̀ ń tún ìsì ọ̀rọ̀ lọ́sọ́dọ̀ àwọn àfẹ́ ìjálàbí kí ló ka àwọn àfẹ́ ìjálàbí èèyàn ń tẹnu àtẹ́lu alùkùránì ẹ̀ ń dákọ̀ àwọn àfẹ́ ìjálàbí kí n tí wọ́n iṣu gangan ẹ̀ràn ẹ̀ wá yà kó lójú ọ̀nà ẹ̀ ń rìn pápá lọ àbà mind you ẹlẹ́mìlẹ́ni sọ àtàfà àtúnṣọ̀rọ̀ bẹ́ẹ̀ last week àbíjọ́ la sọ̀rọ̀ à ní any problem àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ó ju anybody lọ lọ́dọ̀ mi ju bàbá mi lọ ó ju ìyá mi lọ ó ju ẹ̀gbọ́n mi lọ ó ju àwọn àfà tí wọ́n kọ́ mi ń kéwú lọ bí wọ́n á ṣe mistake irú ẹ̀ ń ṣe correction fún wọn. ẹ̀sìn la kọ́kọ́ ẹ̀sìn ni gbẹ̀yìn ẹ̀sìn láàrin kí lẹ́yìn pariwo mákàlá tó rí jìnnà wà lẹ́yìn sáyé lálẹ́ ìyá àbùdú ni àwọn ọ̀daràn àfẹ́ káwá sùn ẹ̀sìn lẹ́fẹ́ bàjẹ́ máa wọ̀nyẹn lọ́wọ́. ṣé ẹ̀ mọ̀ bó ṣe tó láàrin ìlú ni bí ẹ̀sìn tó bá jẹ́ nìkan tẹ́sìn mú mo jẹ́rìí bó bá jẹ́ pé Pasuma ni yóò ti jáde láti wá excuse láti wá kú ọ̀rọ̀ náà jẹ wọ́n twist ọ̀rọ̀ àwọn àfa àlọ́ bọ́ alùkùránì ó fẹ́ náà ẹ̀tọ́ kálùkùránì tiwa kò sí bí èèyàn ṣe tó wà nígbà ó bá jẹ́ ní àpọ́n lọ́rọ̀ wa tẹ́lẹ̀ yóò dẹni ilẹ̀ fọ́ dẹni àmọ́ rí mọ́ yóò dẹni àìrí mọ́ tá à ń sọ fún yín nìyẹn jíò tó tún wí tí mo sì dúró lórí ẹsẹ̀ mi tó bá jáde lọ́rọ̀ bá tó kọrin mi tún jáde ìgbé tún sí lecture tó bá jáde láàárọ̀ jáde lọ́sàn tó bá jáde lọ́sàn jáde lálẹ́ tó bá jáde lálẹ́ jáde láàárọ̀ àfi tí ìbá rí lókù. kọ́sà máa ń bè láà ó kọ́ ọlọ́run mo fi búra. ẹnì sọlẹ̀. ọ̀rọ̀ Al-Qur'ani ni ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú bíbélì ò là ta kò lọ́dọ̀ mi. ṣẹgbọ́rọ̀ wọ́n gbà pé. tó bá ń là káyè. tó bá ń là káyè tẹ́ ń wí àbá Saidi ó ní Kùránì ò látakò lọ́dọ̀ ìwé mímọ́ àti bíbélì náà àbá Saidi bíbélì ṣé tí Ọlọ́run ní bíbélì ẹni tó bá gba bíbélì tó wà ní Nàìjíríà tí Saidi Òṣùpá ń rí fáàsì tó bá gbà gbọ́ pé ìwé Ọlọ́run ni kí ni ìdájọ́ ẹ̀ lọ́dọ̀ yín pàǹtí tí wọ́n kó jọ. ọ̀rọ̀ Kùránì o ọ̀rọ̀ bíbélì o ọ̀rọ̀ Kùránì yẹn o kò látakò lọ́dọ̀ àwọn pé ọ̀rọ̀ pé wọ́n ń takò pé kò sọ̀rọ̀ nù ẹ̀ no. ìtumọ̀ imú yíyìn wọn kọ́ irọ́ ń parọ́ fúnrọ́ làlùkùránì ìtumọ̀ rẹ̀ ń kọ́ kí ni ìtumọ̀ yín damage control ni wọ́n ń pè damage onítọ́jà jáde wákọ̀ yìí damage control kó lè lò fáwọn mùsùlùmí táwọn náà nìkan ṣe wọn mẹ̀sìn lẹ́sìn wọn mọ̀ wà níwà wọn mọ̀ alùkùránì lálùkùránì kí lẹ́sìn fún alùkùránì pé ẹbí yín kọ́ ẹbí àwọn bàbá wa tí wọ́n ń da gbogbo ayé rú ni wallahi. tako ẹ̀gbọ́n tí mo wí kò tako rárá pé wọ́n gbà pé ìwé Ọlọ́run ni kò rújú ṣàtìkẹ́tì kan tí mo sọ ó yá ẹnì sọlẹ̀. wọ́n mọ̀ ọ̀rẹ́
ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbàgbé Jésù. Ǹjẹ́ ṣe wá ọ̀rẹ́ wa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àgbà fẹ́yìn kọ̀ọ̀kan nínú ẹ̀yìn àfa tẹ́ ń pìjì látọ̀dí àfa Saheed Shittu ẹ̀ mọ̀ tí ń jẹ́bọ ẹ̀ mọ̀ ń tán pè lẹ́bọ bí absọ́tì tààrífin a little definition tá a lè fún tí ò ní pọ̀ jù òun ni sarful ibadati li ghayrillah ń tán pè ní ìjọsìn ẹ̀sìn ní àwọn nǹkan la máa fi sin Ọlọ́run a máa sin Ọlọ́run pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu wa a máa sin Ọlọ́run pẹ̀lú ọkàn wa a máa sin Ọlọ́run pẹ̀lú àwọn jàwárí àwọn oríkèéríkèé ara wa gbogbo àwọn nǹkan wọn ni tó yẹ pọ́lọ̀ ńlá bá máa fi sìn ká wá gbé e fún nǹkan míì Olúwa ní wa minan nas ń bẹ́nu àwọn ènìyàn tí wọ́n ń fẹ́ràn nǹkan kan nínú nǹkan tó wà nínú ayé sọ àwa ń àwọn Ọlọ́run la dá ní àbáwọn náà wọ́n kírètì nǹkan òun fún ara wọn yuhibbunahu ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ nǹkan wọ́n gbọ́lá fún yóò ti gbọ́lá fọ́lọ́run kèfèrí ní jẹ́ bẹ́ẹ̀ gbọ́n tó bá ṣe báwọn kúfúrù náà ń pè yẹn ní ifá lòun dí kí ó ṣe orogún pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ifá bá a ti kí Ọlọ́run bá a ti gbà pé Ọlọ́run ló lè ṣe Ọlọ́run ló lè do and undo Ọlọ́run ló ní kẹ́mi ó kúrú ló ní ká máa rí jẹ ló ní ká máa rí jẹ wá gbọ́lá fún ṣé ọ̀rọ̀ ẹbọ òye yín mọ́ ni kúfùrù ń bọ̀ wá kèfèrí tó fojú hàn ọ̀rọ̀ kúfùrù tó fojú hàn tí ò ní ìdí àdàlú ń lélẹ̀ ẹ wá ń tú ìsẹ̀ níbi ẹbọ tẹ́ ń takò ẹbẹ tẹ́ gbé àsíyà dání kọ́lá sí ibò ní kan wá. òjíṣẹ́ ọ̀gá o. ó tún gbà pé ànábì Muhammad ànábì àwọn gbọ̀dàdà tọkùnrin wíìrì kò tako. wọ́n mọ̀ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbàgbé Jésù ó gbà pé ànábì àwọn nànábì Muhammad kò sí pé ànábì Muhammad ń ṣànábì kò tako pé kò sànábì pé àwọn ò gbà. ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣe máa ní ọ̀dà. bẹ́ẹ̀ni gbogbo alábòsí ìdọ́bọ̀ Ọlọ́run ọba mi lẹ́yìn. ẹ̀yin àfà àbòsí. kẹ́ ẹ tó dákọ̀ àwọn àfà kí lábòsí tán ṣe fún Saheed Òṣùpá àbòsí kí láṣẹ fún ó lálùkùránì ọjọ́ nǹkan ó yín mú sí àlùkùránì báyìí ìkéyàn yín mú sí àlùkùránì kéèyàn ọ̀sẹ̀ máa sọ kankan kan dákọ̀ àlùkùránì kó kàn yín mú sí báyìí lásán kéèyàn yín mú sọ́lọ́hun wá jáde wọ́n ṣe damage control ẹ̀wọ̀n bá ń gbé ẹ̀bẹ̀ kan lọ́dì kan náà àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń bá ti ń lù tí ń jó kẹ́yàn máa bá gbé olórin lè wá jáde wá fún lè wá ń defend irọ́ ẹ̀fẹ̀ lè jáde fáwọn èèyàn Ṣàngó gan. bẹ́ẹ̀ ṣe ló bí tọkùnrin yìí wí àbòsí yín ló bí tó sùn. àbòsí kọ́ ọ̀dọ̀ ẹ̀ńfà kan ọ̀dọ̀ ológun kan lálùdé ọ̀dọ̀ ẹ̀ lọ́lọ́ mo sáà fẹ́ kọ́ tí ó bá àwọn èèyàn mu nítorí bá sì wà lọ́kàn èèyàn náà lè yóò wí jáde. ẹ láwọn àfa ní táwọn àfa ń ṣe kíní kankan tó bá dáwọn àfa kan tí wọ́n ń ṣàìdá àwọn àfa tó ti ń ṣe dáadáa nǹkan kò ṣe mú àwọn àbí gbogbo àfa Nàìjíríà ló burú fún lẹ́yìn náà ń pariwo Sheikh Imran káàkiri èé ṣe kò rí Sheikh Imran àbí kò mọ̀ wọ́n àbí kò gbọ́ wọn rí. kó fi ara yín mọ̀nà ẹ wá ń yírọ́. àwí Òṣùpá ò lẹ́bi yín ẹni tó bá ń jáde tó ń ṣe fídíò ẹ kàn fàsìkò ṣòfò ni ẹ pera yín fàkíyèsí. àwọn ò fàsìkò ṣòfò òun la tún wí ó bẹ pa àsìkò ń tà ń wí àfi ń ṣòfò ní lọ́dọ̀ yín kóhun tún jáde irú àsìkò fífún àsìkò ṣòfò yìí lọ́dọ̀ tí ń tí sọ́dọ̀ Ọlọ́run ọmọ ìwà kú ọ̀dà. àwọn àfáà tó dúró déédé tí irú wọn súnmọ́ ni kẹ́pẹ́ sákèsí pé ẹ̀yin àfáà yìí tẹ́ ń wá pẹ̀lú irú àwọn èèyàn yìí ẹ tẹ́ láti straight ẹyẹ bend. níjọ́ kìíní àná tí wọ́n bí Haji Jamiu Sanusi àmì Ọlọ́run tí wọ́n bí Pasuma bí léèrè pé ká mọ kọrin kí ni ìdájọ́ ẹ̀ sọ́dà àbí ọ̀dà láàrin ìta gbangba. nígbà táwọn yìí wọn dáhùn rẹ̀ bí ó ti dáhùn rẹ̀ ránran táwọn àfáà bá jáde lọ́tún lọ́sì
àtàfà alùsùnà àti tèèsì alùsùnà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèdájọ́ òdodo sótórí ẹ̀ gbọ́ ká máa lọ bẹ̀ wọ́n nulẹ̀ ni àbí ká máa kúnlẹ̀ fún wọn ká máa dọ̀bálẹ̀ kí ẹ dákun ẹ máa ṣe ìsìlámù yìí súnà ni ẹ máa ṣe òdodo Ọlọ́run ni ẹ gbámú ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ká máa ṣe nu ẹ̀yin náà ni ẹ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ náà nu ẹ bẹ̀rẹ̀ rẹ̀ náà ò fábò sí. ẹyẹ bẹ́ǹdì mọ́ ẹ straight à ń gbọ́. mọ́nà bùkà tó bá ní aláwù ni bẹ́ẹ̀ni mọ́nà bíyúkà tó bá ní Muhammad ni wọ́n dínú. gbogbo lárúbá kò díẹ̀ tọ́ra lọ kójọ tí ń sọ yìí sàkámàǹjì náà ń pè sàkámàǹjì ó fẹ́ sàkámàǹjì ẹ̀yin mùsùlùmí ẹ̀yin fọ́lọ́wà sí rẹ̀ ẹ má gbẹ̀tàn jẹ́ ẹ má gba ẹ̀tàn jẹ́ bẹ́ẹ̀ ni yìí bá kú tí ò jáde lórí ẹnu tó fi kó alukurani àtọ̀rọ̀ fátọ́ sọ pé ifá lòun kì jojoojúmọ́ tí ó bá kọ̀rọ̀ náà jẹ́ kèfèrí ni akúlùhù bímílì ìfàmì ẹni ó bá débẹ̀ àtọ̀rọ̀ kú fún un ní ó bá kú ẹni ó bá débẹ̀ tọ́lọ̀ kírun sí olórí burúkú àfáàní ìyẹn sọ̀rọ̀ kèfèrí lẹ́nu tó hàn káàkiri gbogbo ayé ẹ̀ kò ní ìtumọ̀ méjì láyé àtájú ilé àtàwí bó ṣe wú iná ní kẹsẹ̀ tukù ní ìdíkẹsẹ̀ wulẹ̀ fún ní tẹ̀fsíìrù kẹ̀kẹ́ ó kílẹ̀ gbọ́dọ̀ kèfèrí ni. tó bá sọ pé Islam ni ń tó wà lẹ́yìn ọ̀fà ó jẹjẹ ẹ̀sìn lọ gbogbo alábòsí. èèyàn ní tó wà lẹ́yìn ọ̀fà àbáṣà èdè orí tùmọ̀ eléyìí nkún ó lẹ́yìn ṣe tẹ̀fsíìrù ń tó wà lẹ́yìn ọ̀fà ó ju èje lọ ẹ̀sìn. afẹ́kẹ́ tu kí ni ọ̀fà tó wà lẹ́yìn ẹ̀sìn Islam inú àwọn kí n sọ dáadáa inú àwọn tí wọ́n jálá pọ́nlé lọ́dọ̀ mi tí wọ́n súnmọ́ mi tí wọ́n sì súnmọ́ arákùnrin yìí wọ́n ti pè mí wọ́n sì sọ̀rọ̀ dáadáa tó nígbà tí wọ́n pè mí mo sọ fún wọn pé ń jáde lórí ẹ̀ àmọ́ àǹtí gbọ́ àmúgbà tí mo padà á gbọ́ tán tí mo rí tàbá sáyé tán wá ń ṣe analysis mo wá wò pé analysis lélẹ̀ lópin ìgbà tí ó bá jáde kó kó ọ̀rọ̀ fáwọn àtàlùkùránì jẹ kìí sára wa kìí sí ara wa ìtàn ń pè ní ẹbọ àṣírkù báwọn afá ṣe pin bọ́lọ́run ṣe pin méjì lẹ́bọ ṣírkùn yukhriju minal millah wa ṣírkùn duna dhalik àwọn ẹbọ kan bẹ yóò gbé ọ̀sọ̀ di kèfèrí kọ́lá bóun kínú bọ́n gbá ẹbọ lọ hájì ó nítumọ̀ wájú Ọlọ́run ó nítumọ̀ wájú Ọlọ́run irú ẹ̀ làwọn ọ̀rọ̀ báyìí ayé wo ayé táwọn àfá àti àwọn ẹni Ọlọ́run àwọn ẹni ire àwọn olówó àná àwọn olówó gidi tarakuha bima fiha la yu'addu shay'an wọ́n rí táàfi àmì tàwáfì tí ò nítumọ̀ láyé ó lè yájú kọ́ ọmọ pa ọmọ ó lè máa lọ kọ́ ọmọdé ó lè dágbére kọ́ ọmọ bọ̀ ayé wọn lè à ń pálé tó bá wọn. nítorí látàrí látòkè délẹ̀ àwọn náà wọ́n jáde wá kọrin rọ fún àwọn ní ó sàkámàǹjì ó lè sàkámàǹjì ẹ̀yìn wọ́n àṣìkálùkùn ama nahnu fala ya ba tu si oya gbogbo alábòsí ló bọ́ lọ́run lẹ́jọ́ ọwọ́ abẹ́ clear ara ọ̀pọ̀ yes àwọn ṣàbòsí tó jẹ́ pé yìí náà ń ṣe ẹgbọ́ bẹ́ẹ̀ sìn lẹ́yìn àfáà náà ń ṣe èmi ṣàbòsí ọ̀rẹ́. kí ni ta àfáà bí n tó ṣẹlẹ̀ yìí tí mo fẹ́ mọ̀ nù wá sáyé sí tu kí ni tàwọn àfáà àdírẹ́sì iṣu onífà lòun jí kí jáde kẹsì wá sí lórí eléyìí òní ṣiṣẹ́ lòun ifá lòun jí kí láàárọ̀ ọlálùkùránì irọ́ ń parọ́ fúnrọ́ ni àlùkùránì mo gbójúlé irọ́ ń parọ́ fúnrọ́ ni lọ́dọ̀ yín ṣeṣẹ́ kìnnìún náà tán gbẹ́gbẹ́ ọlálùkùránì sí irọ́ làwọn náà ń parọ́ fúnrọ́ ṣe irọ́ ni wọ́n ń pa fúnrọ́ ẹ̀yin náà tẹ gbẹ́gbẹ́ ọlálùkùránì sí irọ́ lẹ̀ ń pa fáwọn èèyàn láti jọ́ yìí irọ́ lẹ̀ ń pa fáwọn èèyàn. ṣerú ẹ̀ ẹjọ́ ṣe ni ìtumọ̀ ẹ̀ nìyẹn. èmi ṣàbòsí tó jẹ́ pé iná ṣe. ṣẹ́gbọ́ ẹ̀yin àbá ẹ̀yin náà ń ṣàbòsí.
àwọn àfáà wo sáwọn àfáà tí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yàbá àwọn àfáà tí ó sọ̀rọ̀ gbogbo àwọn àfáà tí ń sọ̀rọ̀ ni tí ń sọ̀rọ̀ lásìkò yìí ẹ mú ẹnìkan jáde náà àwọn àfáà ẹ mú méjì jáde tẹ ẹ bá ń bi títí ń ṣe oògùn báyìí títí ń wẹsẹ àbí títí ń sígbẹ́rẹ́ fáwọn èèyàn àbí tó kọ́ àwọn èèyàn lódò àbí tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú báyìí lẹ́nu àwọn àfáà wo ní rìn fáà sí báwọn àfáà tó jáde àbáwọn míì káwọn àfáà wa máa ṣe ìranù sóní kó wọn máa ṣe àwọn àfáà tó ń ṣe ìranù nì so wọ́n ti wá fún un ní ìjáza wọ́n ti pàmìtì ẹ̀ permission làwọn àfáà yẹn jẹ́ fún kó lè máa ṣaburú kó lè máa fẹ́ dọ́kàn mí ìjà aláyé tún jà dálì kìámà ìjà ní ayé ìjà dálì kìámà onígbọ́ fẹ́ ẹnu àtẹ́ Al-Qur'an bí mi ṣe tún wù yìí mi àtàbátà ẹ̀dẹ̀ àṣìṣe à ní any problem àmọ́rọ̀ Ọlọ́run ju anybody lọ ẹ̀ pé mo tún wí ó jọ àwọn àfáà tí wọ́n kọ́ mi lọ lálẹ́ iyadhu billah an yatawarratu fi misli hadha iyadhan billah aw an yaqahu fi mithli ma waqa'a fihi hadha ar-rajul tí wọ́n bá waqa'a fihi lastakhrajtu sayfi min ghimdiha difa'an an hadha ad-din ani gbaru ẹ̀ báwọn kan bá ti wọ́n bá ti lọ́lá táwọn kan ẹ máa fọwọ́ ra wọn lórí abadan gbogbo bákan náà ni wọ́n wájú Ọlọ́run bákan ni wọ́n wájú ẹ̀sìn ọba ojú olóyè lọ olóyè ojú ọba lọ àwọn ìwé wọn pariwo kí ló kàn á pẹ̀lú òkìkí tẹ́yẹn ni kí ló kàn á pẹ̀lú kíní kan tẹ́yẹn nìkan ni wọ́n ń dá wákà fáwà fà. ó ṣàbòsí o kò sí pé àwọn òṣàbòsí táwọn àwọn òṣè kíní yẹn ò no àwọn ń ṣe ẹ̀yin àfáà náà ń ṣe ẹjọ́ ń ṣe ni ẹ̀yin àfáà ẹ̀yin náà ń ṣe aláwọn olórí mi wà nù yín tá máa ta Kùránì báyìí tẹ́gbọ́n Kùránì ló máa gbé sórí irọ́ ló pa ẹlẹ́bọ lòun náà sẹ̀. òkìkí irọ́ yìí náà lẹ́ gbójúlé dáàpì rẹ̀ dẹ́nu sókìkí irọ́ yìí náà lẹ́ gbójúlé sókìkí irọ́ yìí náà lẹ́ gbójúlé sókìkí irọ́ yìí náà lẹ́ gbójúlé lẹ́fẹ̀ẹ́fẹ́ nú àtẹ kálukú rà ní sókìkí irọ́ yìí náà lẹ́ gbójúlé. sókìkí irọ́ yìí náà lẹ gbójúlé ayé ọ̀ndà sókìkí irọ́ yìí náà lẹ gbójúlé wọ́n máa kọ wọ́n máa jó wọ́n máa lù àìmáyé irú rẹ̀ nínú sàárè sókìkí irọ́ yìí náà lẹ gbójúlé láwọn ọmọdé ọba ń gbé ń bì yìí sókìkí irọ́ yìí náà lẹ gbójúlé ẹ jáde ẹkọrin àánú tún dáwákà bá ti dọ̀la ẹ̀kọ́rin mi tún dáwàkà mi sókìkí irọ́ yìí náà lẹ gbójúlé sókìkí irọ́ yìí náà lẹ gbójúlé sókìkí irọ́ yìí náà lẹ gbójúlé lẹ́fẹ̀ẹ́fẹ́ nú àtẹ kálukú rà ní ayé máyé rú rẹ̀ nínú sàárè sókìkí irọ́ yìí náà lẹ gbójúlé àwọn èèyàn máa pè báyìí yìí sì ní pẹ́ mẹ́mọ́ ti pẹ́ already so ẹni tó bá fẹ́ kọlù wọlé wáyé kọ́ kọlù láàrin ìṣẹ́jú 5 ní pọ̀ jù báwọn lọ bismillah ta'ala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sheikh, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Marasa.
fún sanyẹlẹsàn olóore lórí àwọn program bẹ́ẹ̀ ṣe. Àmín. Ọlọ́run àbá sanyẹlẹsàn olóore o. Àmín ya Allah. A ní rí nǹkan láì dáa nínú ẹ̀sìn wa lénìí kó wá dọ̀la kíkiní yẹn wá tó wá di nǹkan tó dáa lójú wa. Àpadà sí aburú orí ẹ̀ Ọlọ́run ò ní fi kàn yín, kò ní fi kàn gbogbo ẹ̀yin àfáà súnà. Àmín ya Allah. Ọ̀rọ̀ Saheed Shittu because èmi ò ń address ẹ̀ láàfáàmù. Ọ̀rọ̀ Saheed Shittu èmi ò wà surprise nǹkan tó ń ṣe because ẹnìkọ́ ló ti bẹ̀rẹ̀ sí dàbí ẹni pé ó ń tako àwọn àfáà súnà. Ẹ má sọ̀rọ̀ lọ́dà má Saheed Shittu lákẹ́ má Saheed Shittu lẹ̀. Ọ̀rọ̀ Òṣùpá yìí ni ẹ sọ. A máa sọ because òun ló jáde ló ń dìbẹ́ǹdì nǹkan tí Saheed Òṣùpá sọ. Ìgbà téèyàn sọ pé tóun bá jí òun máa pè fá tó ní ifá òun lòun máa pè. Wọ́n ní òun ò lè lo ṣé fẹ́ǹsì kì máa sọ òun dolóríire ni. Ìwọ wá ń sọ fún wa pé ó sọ pé òun gbà náà bí lóyún òjíṣẹ́ òun gba Jésù ló díṣẹ́. Ẹ mà ṣeun ẹ ó dàn sá ẹ tún rán mi létí nǹkan tí ìrántí nìyẹn. Ìyẹn ń sọ pé ṣé fẹ́ǹsì kì í lè sọ òun dolóríire ṣé ẹ ti mọ̀ pé kì í sọ̀rọ̀ òwòsàn ní sọ ọ̀rọ̀ kádàrá. Àkójọ̀rọ̀ òwòsàn ló ń sọ ẹ get so ṣé nǹkan tí Jésù tó mú wá fún wa nìyẹn alayhi salatu wa salam àbí nǹkan táwọn bíi Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá fún wa nìyẹn. Èèyàn ń polówó ẹbọ publicly fáwọn èèyàn ìyẹn ò dùn wọ́n Saheed ìyẹn ò dùn ẹ́. Orin tó wá ń kọ fáwọn àfáà tó jẹ́ pé kọ̀ọ̀kan náà ni wọ́n ṣe báwọn àfáà wọn náà làwọn àfáà oníjálàbí àwọn àfáà wọn nìyẹn ṣé rí kẹ́ni kankan jáde nínú wọn kó pè sákèésì ni. Àwọn àfáà tí wọ́n jáde tí wọ́n ń sòdodo láwọn àfáà dáadáa wọ́n ń kọrin fún wọn ẹ wá ń sọ pé àbà. Wọ́n náà waste time wọn ẹ wá ní ká má sọ̀rọ̀ Saheed mi ìdídì pé kí n kàn máa sọ̀rọ̀ ẹ̀ òun ló dá sọ̀rọ̀ òun ló fọ ọ̀rọ̀ Saheed rinlẹ̀ náà òun ló ṣe tẹ̀sífìrì nǹkan tí Saheed Òṣùpá sọ náà absolutely nonsense. Nonsense ni but kọ́nà ọba kó forí jì gbogbo wa kó bá wa pè padà because ó ti lost ẹ o wàláì tí ó bá mọ̀ kó lọ mọ̀ he has lost it. Gbogbo àwọn olórin wọ́n sì dẹ́lẹ́bọ tán. Èyí kan náà ń bẹ bẹ́ẹ̀ nìkan náà sẹ́ẹ̀dì sí mi ń gbà yín náà èyí tá ń pè ní Sule Malaika fóun náà ṣe ń lọ ṣe tí ìrántí kìíní ẹ̀ mọ́ ẹ bọ́ lòun náà. Ẹnà ó fẹ́ gorí stage ó fọwọ́ kanlẹ̀ ó fi kàyà ó fi ṣe gbogbo nonsense. Oríṣiríṣi nǹkan èyí. Ẹnìkan sì máa ń ní pé ẹ má jẹ́ àwọn olórin ẹ jẹ́ wọ́n kúrò Islam káwọn àtàbà kúrò Islam àgbègbè yìí tọ́pẹ́ Islam kó tó Islam ilé onídàájọ́ kẹ́kẹ́ sọ̀kòtò ìníkẹ́ sínú gbẹ́lẹ́ àmì ẹ̀sìn Islam ẹ̀ má kó ẹ̀bọ mọ́ Islam. Yà èyí kọ́ ni Saheed Òṣùpá yìí ti máa ń polówó ẹ̀bọ. Ẹ̀yin náà wò ìgbà tí ìwọ Saheed tó ń fi rinlẹ̀ sí tó ń bá tú ọ̀rọ̀ ẹ̀ ó kè é sìn náà irú ọmọ olórin kejì tó nílé Ifá tó nílé Ògún tiẹ̀ tó ní lédi tiẹ̀ nulẹ̀ ìyẹn bọ́ọ̀ tó ń pè ní Portable yẹn ọmọ fẹ́ ràn lọ múránsì tíyẹn náà bá jáde sí tó bá sọ pé òun gbà fáná bí òun gbà fòjíṣẹ́ ó ti free bó ṣe fẹnu sọ pé òun gbà fáná bí yẹn ṣé mùsùlùmí lòun náà ó ti di mùsùlùmí náà nìyẹn. Gbogbo ẹni tó bá sì mọ Musa anybody tó bá mọ anybody tó bá mọ nọ́mbà Mustapha Sego anybody tó bá mọ nọ́mbà rẹ̀ kó send ẹ̀ sí mi anybody tó bá mọ nọ́mbà Mustapha Sego ń pè. Ní ìdí nọ́mbà Mustapha Sego because Mustapha Sego himself òun gan Islam ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ ló ń ṣe it's not a Muslim mi ìfẹ́nu mi mo kanu kò sọ òun náà sì bá wọn ṣẹ̀yọ̀ ó gbé gbogbo nǹkan ó gbé kinní sọ́rùn ó sì bá wọn ṣẹ̀yọ̀ tó lọ yìí. Ẹ já wá pè náà ẹ máa gbọ́ àti Mustapha Sego àti Mustapha Sego sẹ́ni tí Islam nídìí àwa yìí gan tá à ń sọ Islam nídìí wa àjẹnitì ṣùgbọ́n ẹ máa gbọ́ èmi ò mọ̀ bóyá ó ṣẹ̀yọ̀ bẹ́ẹ̀ tí wàá sọ mo sì gbà pé ó ṣẹ̀yọ̀ bẹ́ẹ̀ sí àmọ́ ẹ já pè ẹ lè parọ́ sẹ́ ẹ lè parọ́ ẹ sẹ́ndì ẹ̀. Ó fọwọ́ sí ó jókòó ń bẹ ó ṣe everything. Àwa ṣàlàyé fún.
má ti rí nọ́mbà rẹ̀ ń pè ń sálámọ̀ sí so bó bá dáhùn bí ó bá sì dáhùn ń send the voice note so ń send voice note ń send it nọ́mbà tiẹ̀ náà ẹ bá ń wá ń send the voice note zone náà ń send it sí gbogbo wọn so ẹ á pè wọ́n sínú ẹ̀sìn òdodo. ẹ̀yọ̀ tó ṣe tán yìí ni mo sọ tó ṣe ní December àbí January ẹ jẹ́ ń gbé nọ́mbà ẹlòmíì ṣe gbọ́sà àwọn èèyàn ti ń pè látẹ̀kùn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Jazakumullahu khairan. Wa alaikum assalam wa barakatuh. Ọmọ yẹn ti kọ́ sí. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ ra máa. Ẹ kú iṣẹ́ Ọlọ́run sà. Akúndé iṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run kọ́ tẹ́wọ́ gbà. Ẹ kú iṣẹ́ Ọlọ́run á máa gbà fún yín Ọlọ́run á dúró tì yín. Àmín ya Allah. Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá yìí? In fact, ó yà mí lẹ́nu. Ṣùgbọ́n orí program náà la wà. Everybody ń gbọ́ yín, ìwáyé ń gbọ́ yín. Ó yà mí lẹ́nu because bọ̀bọ́ yẹn nọ́mbà wọn kò kì í ṣe mùsùlùmí. Àwọn èèyàn kan ń pè mùsùlùmí ni kò ń ṣe mùsùlùmí. Because kò fi pamọ́ gbogbo nǹkan tó máa ń ṣe tó máa kí àwọn ìyá òṣòròǹgà tó máa kí fá. So láti ilẹ̀ kò ń ṣe mùsùlùmí because nǹkan tẹ̀yà àfáà fi yé wa ni pé tá a bá fẹ́ mọ ẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tí ò ń ṣe mùsùlùmí ẹ ti wọ́n ẹ ti jẹ́ kó yé wa pé ẹni tó bá ń ṣe báyìí kò ń ṣe mùsùlùmí. Number one èyí táfà Saheed tó ń pọnlé tó ń ba twist gbogbo nǹkan tó sọ yẹn tó ń twist ẹ dúró ṣé àkídà even Sheikh Imran Eleha lọ́dún ní àkídà náà treat ṣé àkídà ẹ̀dá ó dúró déédéé lórí Islam lórí nǹkan tó ń sọ lórí stage níbi tó wà yẹn àbí lórí orin tó tún ṣẹ̀ṣẹ̀ release lánàá tí wọ́n ń play lẹ́nu ṣákìdá ẹ dúró dáadáa ṣé àkídà mùsùlùmí ni ó fi ń sọ̀rọ̀ yẹn. Ọlọ́run sọ̀rọ̀ ẹbọ ọwá ní ẹtọrí pàwọn àfáà ń sábò sí ẹ̀kan náà lẹ́jọ́ ń ṣe kí n tí wàá pẹ̀lú gbòyún. no bọ̀bọ́ yẹn ò kì í ṣe mùsùlùmí ó ṣara wa. àgbà bẹ́ẹ̀. nǹkan táwọn àfáà máa address lórí alukuran tó mẹ́nu lé yẹn ni wọ́n address lórí. tọkàn wa nù. kò sí nǹkan tó kàn pẹ̀lú alukuran. ọba àṣẹbọ ọba àwọn lọ forí kúnlẹ̀ fún ọmọ lè forí kanlẹ̀ fún Ṣàngó tó fọ́ ya fómi. We are less concerned. Alukurani ti wa táwa gbàgbọ́ ó fẹnu àtẹ́ kan tá à ń jà sínú fẹnu àtẹ́ kan alukurani. ìyẹn ni kò sọ̀rọ̀ ní lórí because kò ń ṣe mùsùlùmí tó bá gbọ́ kó máa gbọ́ kò ń ṣe mùsùlùmí. mùsùlùmí gidi kó pa alukurani nírọ́ ẹni ó pa alukurani nírọ́ ó ti pa Ọlọ́run nírọ́ ó ti pa nábì nírọ́. ọmọ ẹ kéwú ń bí báyìí náà ṣe bí stéètì kan náà láwà l'Amẹ́ríkà pẹ̀lú àwọn ọmọ ẹ ìyàwó ẹ ló máa ń bá mi ṣe rún stéètì kan náà láwà l'Amẹ́ríkà ń bí báyìí pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀ mọ́ọ̀sì kan náà là ń lọ láti ń kírun pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ṣebí ọmọ ẹ̀ gbàgbé máa ń ṣe wútúbà níbà so káwọn ọmọ ẹ̀ bó ti ẹni máa ń nítorí ìyá sílẹ̀ àdó kọ́ ń sọ fún ọkọ wọn ṣé nǹkan tó ń ṣe àwa mọ̀ pé kò ń ṣe mùsùlùmí náà pẹ̀lú orin tó máa ń kọ a mọ̀ pé kò ń ṣe mùsùlùmí because kò sí original mùsùlùmí gan tó dúró déédéé nínú ẹ̀sìn Islam tó máa sọ pé Saheed Òṣùpá mùsùlùmí bọ̀ kó má mẹ́nu àtẹ́bà ẹ̀sìn wa kó má mẹ́nu àtẹ́bà alukuran torí èyí tó dúró sórí stage tó ń sọ̀rọ̀ yẹn no àwọn ò lè gbà fún ẹ̀yin àfa ẹ̀jọ̀ ìyẹn ni kẹ́ bá a sọ àwa ti a mọ̀ pé kò ń ṣe mùsùlùmí ó ń gbé sójú ó ń sọ níta gbangba ó máa kí àwọn ìyá òṣòròǹgà ó máa kí ifá ó máa kí gbogbo àwọn nǹkan tó máa ń pọ́nlé nìyẹn àwọn nǹkan tó ń sìn nìyẹn but lórí alukurani lórí Islam wa kó má mẹ́nu àtẹ́bà. èèyàn ra jẹnẹrétọ̀ ọ̀rà fún lè kéwú fún Islam àti ẹ̀gbọ́n tún lọ rà fún chọ́ọ̀chì náà kí ni ìtumọ̀ eléyìí ni. ọba fẹ́ ṣe oore fún kìrìsìtẹ́nì ṣe é fún àmọ́ Ọlọ́run ṣe oore tí wọ́n fi ń ṣẹbọ bí wọ́n ti ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba lẹ́kẹ́ Ọlọ́run gbé bẹ̀ lárugẹ. Islam ọ̀tá kò ká ṣe oore fún kìrìsìtẹ́nì bísímì yìí pẹ̀lú pé kìrìsìtẹ́nì lélẹ́yìí. kí ló ń pè lákìdá ṣákìdá nìyẹn. wọ́n lọ sọ ẹni tí máa ń kọ́ tí máa ń ran àwọn ẹni tó rán sọ ẹran tó àbáṣà yìí títú ẹni tó rán sọ eégún pélégún Ọlọ́run ilé òun ló ti jáde àmọ́ òun ṣe égún mọ́ ọwọ́ aràn aṣọ eégún ọ̀ràn fún wọn kí ni ìdájọ́ lọ́dọ̀ yín. àbí
bàbá wa sọ. Then number 2, èyí tí àfáà Saheed ń pa pé àwọn àfáà ẹ̀ pé kinní kan ṣé bí Saheed Òṣùpá ó rí àwọn àfáà súnà ń bẹ̀ sórí Sheikh Imam Nàìjíríà ń bẹ̀ ṣó lọ bá wọn sórí àwọn àfáà Kamaldeen ń bẹ̀ ṣó lọ bá wọn but àwọn àfáà múrí Bàrígà yìí tó lọ bá yẹn wọ́n jọ ṣe ẹbọ papọ̀ náà ẹlẹ́bùn náà jọ bọ̀dá mi ò ṣe bọ́ bọ̀dá tèmi o ọmọ Ìlọrin lèmi ọmọ Álímì lèmi Ìlọrin bọ̀dá yìí ṣe bọ̀dá tèmi tó lẹ́lẹ́bọ̀ nù. bọ̀dá ẹ máa gbọ́ bàbá Bàrígà náà ti bàbá níjọ́ lẹ́tí pé bàbá Bàrígà sọ̀rọ̀ gàmà bàbá Bàrígà ti kó mẹ́rin wọ́n lè máa ṣe jálàbí wọn wà mọ́ wọn ṣe bọ̀ wọn ṣe bọ̀ gbogbo jálàbí náà kẹ́ bọ̀ gbogbo ẹ ní èyí tó ń ṣe tó ń ṣẹṣẹ àwúre tó ń ṣọṣẹ tajà ṣe lọ́dọ̀ wọn kí ni ó ń ṣọṣẹ tajà ó ń sọ bẹ́ẹ̀ fún ara ẹ lẹ́nu ara ẹ lórí sọ lórí sẹfì ọsọ pé òun ṣọṣẹ àwúre òun ṣọṣẹ tajà. nígbà wọn bẹ́ẹ̀ ni ó rí gbà. ọmọ Ìlọrin lèmi náà ọtí èmi ò gbà ní bọ̀dà tèmi èmi ò dẹ̀ gbà ní èmi ò gbà ní because kò bọ̀dà yín náà ni wọ́n. kò ṣe bọ̀ kò ṣe original Islam. tọ́ ilé wíyìn ń pín lọ́dọ̀ yín o. kò ṣe original Islam. Akídà àwọn òun náà ni o Saheed. Mọ̀ pé ẹjẹ́ ṣe sọ wọ́n ti fún yín tẹ́ bá rọ̀lẹ́ àtọ̀rẹ́ tán close papọ̀ ìwà wọn jọra wọn ni. Saheed Òṣùpá tó mú láàfà ẹ̀ ìwà wọn jọra wọn ni. Ìwà wọn jọra wọn ni. Kọ̀ọ̀kan náà lọ́jọ́ ń ṣe ìpẹ̀rù Ọlọ́run. tí ẹ kọjá pé ọ̀dà àfà kan gbogbo àdáhùn kẹfìrí àwọn pásítọ̀ gbogbo ẹ̀ nílọ Ọlọ́run foríjì wá. Gbogbo àwọn àfà tó bá jọmọ́ tiẹ̀ náà ló lọ bá kò ṣe lọ bá Sheikh Manele àbí. ó lọ bá Sheikh Sharafdeen ìyẹn là ń sọ gbogbo wọn mọ ibi tó ń yà sí gbogbo wọn mọ ibi tó ń yà sí wọn mọ àkíbi tákìdá àwọn dé dúró wọn mọ ibi táwọn ń yà sí àkídá àwọn àfà táwọn lọ bá ṣó ti yé yín. eléyìí sọ̀rọ̀ olórin sólórin bẹ́ẹ̀ jáde fún wa jáde fún àkí ẹ̀. anybody ni àwa dúró lórí. wọn kọrin àrùn tàwa ká àwa náà mọ wá kàdá yóò sì lágbára yóò sì gbóná. ẹni tó bá dúró lórí kí lọ́lọ́run wí kí lànà bí wí ibẹ̀ làwa dúró sí. àwọn òwò ayé àlìkíámọ̀ làwa ń wá kó tó kàn mí. bẹ́ẹ̀ni. àlìkíámọ̀ ni mò ń wá anybody ni tó bá ti ní pé orí mùnáfíkí lòun máa dúró sí kò ní dúró lórí kí lọ́lọ́run kí lànà bí wí. àlejò ṣe èmi ò rán anybody kí lọ́lọ́run wí kí lànà bí ṣé bẹ́ẹ̀ náà dúró sí ibẹ̀ lèmi wí ibẹ̀ mo dúró sí. èyí tẹ́ wí náà lòdodo bẹ́ẹ̀ ọba ti dúró kí lọ́lọ́run wí kí lànà bí wí. tó tún rí nǹkan mi lẹ́yìn tọ́lọ́run. kí làwọn sàábẹ̀ wí kí lànà bí wí kí lèyàn Ọlọ́run sọ ibẹ̀ làwa dúró sí. àwọn sàábẹ̀ ọ̀sẹ̀ ní wí nǹkan mi lẹ́yìn tọ́lọ́run wí àtàná bí wí. yes ibẹ̀ la dúró sí. so gbogbo ẹni tó bá èmi ò kò sí nǹkan tó kàn mí ṣé mọ̀ pé ẹ̀yin àfáà náà lè fi kọ́ wa pé Ọlọ́run ó máa ń fúnyàn lówó. bẹ́ẹ̀ni. ṣètánì náà ó lè fúnyàn lówó. bẹ́ẹ̀ni. tọ́lọ̀ bá fàṣẹ sí. bẹ́ẹ̀ni. so ẹlòmíì owó ṣètánì lọ ní. bẹ́ẹ̀ni. kò ń ṣòwò tọ́lọ́run lọ ní. so kò sí nǹkan tó kàn mí nǹkan tí ṣètánì lè fún tó fún àwọn tiẹ̀ tọ́lọ̀ fún láṣẹ kó fún wọn. Ọlọ́run náà lè fún yàn. so wọn kàn kí kọ́ sí pé ti ṣètánì lélẹ́yìí o ti tọ́lọ́run lélẹ́yìí but ìwọ èèyàn tó bá ti dààmú pé eléyìí wá ṣètánì lélẹ́yìí ń wò so kí ni wàá ti fi wò ó pé owó tó nínú owó ṣètánì lónìí so kò sí nǹkan tó kàn mí worship owó bí èèyàn náwó àbò nẹ́nìtìn mi ò kò sí nǹkan tó kàn mí kí lọ́lọ́run wí kí lànà bí wí tó bá ti dúró síbẹ̀ lè jọ ṣe papọ̀ so gbogbo èyí tí Saheed Òṣùpá ṣe yẹn òṣèlú ń ṣe so ẹ̀yin àáfàá ẹ bá wa àdírẹ́sì ẹ̀ kó má mẹ́nu àtẹ́bà alukuran àti Islam wa mọ́ kó jọ torí ọ̀rọ̀ kó dúró sórí àwọn ẹlẹ́bọ tó ń lọ bá Ọlọ́run á jẹ́ kí gbogbo wa tán sórí dáadáa àti déédéé. ẹ ṣé gan sa salamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ ṣé gan jazakumullahu khairan. bí tá a dá dúró eléyìí so pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run so èyí ọ̀kan tí a fẹ́ fi gbẹ̀yìn rẹ̀ òun ni pé ọba ti fẹ́ jáde kọ orin míì dáhùn retí kó àdírẹ́sì ọ̀rọ̀ ọfá àtọ̀rọ̀ alukurani tiwa tó bá ti gbẹ́nu kúrò ń bẹ̀ kò sí tọ́ka àwọn àfáà kan jábọ̀ sí kò sí tọ́ka pẹ̀lú eléyìí òfẹ́nu àtẹ́kàn alukurani wa jáde pọ̀ òfẹ́nu àtẹ́kàn mọ́ kó jẹ́ tó pọ̀ bá máa lọ sinfà kọ̀ọ̀kan wá bá máa lọ bọ́gí kọ̀ọ̀kan wá bá máa lọ bọ̀pẹ̀ kọ̀ọ̀kan wá ẹ̀rọ ẹ̀ má jẹ́ lọ kọ́ lọ àmọ́ yẹ́rù rẹ̀ tó ti lọ Islam ò yí padà Islam ọmọ jẹ́ Islam ni bí yẹn fẹ́ bí yẹn kọ̀ àwọn kan náà jẹ́ fi Islam lẹ̀ filẹ̀
sẹ́nìkan tí ó jìyà wájú Ọlọ́run àpọ́nlé ni kí ẹ má jẹ́ nìkan kú kánrin irú rẹ̀ tó dáa jù ọ lọ láyé ní ọwọ́ Islam ẹ̀rọ di pásọ̀ ẹ̀rọ di church ní South Africa pásọ̀ sì sọ gbogbo ẹ̀ thousands of people wọ́n di mùsùlùmí lẹ́ẹ̀kan náà gbọ́dọ̀ ti rírú ẹ̀ ẹ wá lo òyìnbó ń bí kẹwàá yẹn ti ń gba Islam lọ à ń gba Islam lọ tí ò ní pé kíní kan ẹ káàkiri ẹ lamẹ́ríkà ẹ lọ Canada ẹ wá UK ń bí ẹ wá àwọn yẹn ti ń gba àwọn òyìnbó ẹ wá ń gba Islam ẹ tí ò sọ òyìnbó ti ń gba Islam lọ àtọkùnrin àtobìnrin nìkan adé ẹ máa pa fàárí rọkàn lórí kíni gbogbo tí ó dilẹ̀ gbogbo tó dẹnu ìpẹ́ ni ó dì kíni fàárí rẹ kíni fàárí rẹ ọmọ Ádámà tí ó dé ìpẹ́ kíni fàárí rẹ kọ́lé méje kọ́lé mẹ́jọ mọ́ kọ́lé mẹ́sàn gbogbo ìpẹ́ ni ó dì ilé tó dá oró ojú ní nǹkan tẹ̀tẹ̀ sí gàǹgà ó di ilẹ̀ ẹlẹ̀ àti pa oró ń dún nìyàn ó dà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ kọrin àárọ̀ dáwọn kà fún yín ẹ ti dáhùn kan wọn tòkòtò lè dájọ́ papọ̀ ẹ tún kọrin mi láàárọ̀ ọ̀la a tún jáde lọ́sùn ọ̀la bó bá sọ̀sán ni ẹ sọ bá darí á jáde. nánú la nakhafu ahadan illa Allah sẹ́ni tá a bẹ̀rù wallahi al-azim ní tá a bá ń pọ́nlé à ń pọ́nlé ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí àánú ọ̀dà jù báyìí lọ àmọ́ ṣe jù báyìí lọ àmọ́ àwọn sàwábìtù dín àwọn tí ẹ̀sìn Islam fi ń jẹ́ Islam yẹn bá fẹnu kan yóò dán tán bí ìta afa bí ìta ọmọ kí o bí ìta akọrin ẹ̀mí àlùkò bá àbọ̀sínú àlùkò ọkọ̀ bá àwọn kọrin ẹbọ kọ̀ọ̀kan wá kì í ṣe mùsùlùmí ọmọ fẹnu àtẹ kálukùránì ká iná mọ̀ nká àfẹ́ mọ́ntẹ́ni náà jẹ́ yóò dẹni ilẹ̀ yóò dẹni àrífín yóò dẹni yẹpẹrẹ nonsense. Ìyọ́ tí sẹ́yà Àyùbá ti kúrò ní Islam ẹ̀bùn náà bíra rẹ léèrè kí ni ìyàtọ̀ jẹ́ Islam ṣé Islam mọ̀ pé yẹn kúrò nù kan bíra rẹ léèrè ṣé Islam mọ̀ pé yẹn kan kúrò ní Islam àdúgbò tó ti kúrò sáwọn gan ní fílì kúrò ní Islam àwọn tí wọ́n jẹ́ nǹkan tán nítumọ̀ tí wọ́n pàtàkì tọ́lọ̀ ń fún wọn ní gbogbo nǹkan wọ́n kúrò ní ayé Islam ń lọ ṣé arámọ̀nù alájà àgbà wọ́n lọ ayé Islam ń lọ àwọn tán ṣe jẹ́ nǹkan ayna humul yaw àwọn dà lónìí ṣe rí nǹkan kan kọ́ wá dá ìlọsíwájú ẹ̀sìn Islam nígbà táwọn àbáwọn ti wá kú láyé tó dá padà sẹ́yìn lẹ́yìn Yorùbá lẹ́yìn tí ń ṣe dandan ẹ káàkiri ayé kẹ́ lajú kẹ́ la ojú yí báyìí kẹ́ obi Islam ṣe ń spread ẹ wá wọ̀ lóyìnbó ń bì ẹ wá London ń bì thousands of churches ló ti di mosque church orí yàn lọ́bẹ̀ mọ́ rooms náà ń gbà náà fi ṣe church àwọn churches àwọn mùsùlùmí ni wọ́n rà wọ́n gbówó kalẹ̀ àwọn mùsùlùmí gidi ọ̀pọ̀lọpọ̀ yìí sàlùsùn náà tọ́lá àlùsùn náà ni wọ́n sàlùsùn àwọn mùsùlùmí tèmi náà sálásí láńlá ni wọ́n kọ́ fọ́lọ̀ wọ́n rà ní ayé yóò nítumọ̀ mọ́sálásí kí lọ́kọ́ mọ́mù ló fi síbẹ̀ tó kọ́ mọ́sálásí kan fún fọ́lọ́run rí ni ẹ̀ wá bàbàrà rọ́ ẹ̀ ń pàkísà lásọ ìwọ́n ni wọ́n lọ́kọ́ mọ́sálásí fọ́lọ́run bí wọ́n kọ́ kí ni túmọ̀ rẹ̀ tó kọ́ mọ́sálásí tí ò dúró dédé kí ni túmọ̀ mọ́sálásí tọ́kọ́ à ń kò wọ́n tó wá kọ́ nítorí náà kan náà méjì tí wọ́n fún yín 500,000 1 million naira wá sọ wọ́n di bàbàrà ló 1 million naira fún wa 200,000 500,000 ṣe kíní kan ẹ̀rọ ajẹ́lì fún wa máa ń pariwo àwọn ọmọ tútù tẹ́yìn náà lera fún ara yín ahun òsì ló jẹ́ ẹ̀yọ́wó lápò kí ní dà mùsùlùmí ẹ̀náwó fọ́lọ́hun ẹ̀rọ àwọn èèyàn gidi ńlẹ̀ tí wọ́n lẹ́sìn ṣe ẹ lọ kó sọ́dọ̀ àwọn olórí burúkú kan wọ́n wà lálàsí owó fún ẹ máa pariwo àwọn àfa ojú rẹ fọ́ngbà tó lè kó fún wọn orígbà tó máa sọ fún wọn orígbà tó máa la orí rẹ tí wọ́n la ojú rẹ báyìí kó tó mọ̀ fi àwọn eléyìí sáfà tí wọ́n jẹ ni wọ́n wá fún ayé ilẹ̀ kó gbogbo yẹn lọ kó fáwọn olórí burúkú wọ́n wà sọ oyin báṣubàṣu ẹ máa pariwo Islam ẹ máa bọ̀ wálé ní ìfẹ́ tọrọ jẹ lọ́wọ́ àwọn èèyàn ní kí lè sòdodo wọ́n lọ wáṣẹ́
ẹrù pé easy ni mo fi ìyàwó lẹ̀ fọmọ́ lẹ̀ owó yín pẹ̀lú àwọn ìyàwó yín mí ní méjì mí ní mẹ́ta ẹjọ́ ń gbélé ni ẹn lọ mọ́tò bàmà ń bùn yín mọ́tò wọn ń bùn yín ní múra ń bùn yín ní gbogbo ẹ̀ ẹ wá pàtàkì ara yín láwùjọ yín tẹ̀ yín bára lẹ́ ń ṣe kí wọ́n sọ sùlámù dín lóko mi ìwọ nínú àgbàlagbà tá dá nire láǹtá tá ń pèlẹ́ nire ni wọ́n ń tọrọ bára kí ẹ̀sọ̀ yìí tí wọ́n tún gbé àwọn sọ fún pé ọ̀rọ̀ àwọn aláìní ládùúgbò rẹ̀ kó gbé fún wọn tí wọ́n ń wí nìyẹn tashabbahu in lam takunu mithlahum bẹ́ẹ̀ bá lè bá wọn ẹsẹ̀ ṣe bí wọn. ọ̀rọ̀ mùdírù àti mufti ni wọ́n ń jà sí eléyìí ló ṣẹlẹ̀ wọn sọ kankan àwọn òpònú gbogbo olórin tí ò ní túmọ̀ tọ́lọ̀ wọn kàkún kankan wọn tọ́ bá Al-Qur'ani yín báyìí pé mi ọlọ́run ní pa gbogbo yín lẹ́ni aláìní ní túmọ̀ yìí àbà sì jẹ́ yá Al-Qur'ani ìwà dákẹ́ tó wá já tó wá ní gọ́t tó wá jáde wá ń dáwà kàfà wa jáde àánú fún dáwà kàmí alápọ̀nlé làwọn àwọn ìsà ní àrífín ṣùgbọ́n ní ó bá rí Al-Qur'ani fi àrífín kò sí ẹni kankan tábùkù olè kan tó bá fàbùkù kan tẹ́rọ ọlọ́run òun gba Al-Qur'ani gbọ́ òun gba nábì gbọ́ and so fucking what ebú tó wú ńkọ́ o ti kóyún oúnjẹ kẹ́ ẹ tó kunlé lọ́dà ẹ kọ̀kọ́ kọ́ tí ó du oore náà ebú tó bú tẹ́rọ ọlọ́run al-rajata minhu niltahu bil istihza jẹ́ pẹ́rẹ́ Al-Qur'ani lọ́dọ̀ mùsùlùmí kò sí total Al-Qur'ani àtàyé wa àtọ̀run wa òfin tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ nù kí la fi ń jẹ́ mùsùlùmí Qur'ani ni tí ó bá gba Al-Qur'ani gbọ́ kò gbọ́ lọ́hun gbọ́ kò gbà nábì gbọ́ kò gbà kíámà gbọ́ kò gbà náà gbọ́ kò parí jẹ́nà gbọ́ tọ́lọ̀ Al-Qur'ani ló sọmọ́ ẹ̀sìn gbogbo nǹkan yìí fún wa abojúra nábì ni anu'minu bihi imana man yara al-maut nígbàgbọ́ wá sí nígbàgbọ́ ẹni tó ti rí ikú tó mọ̀ pé kò sí tó lè yẹ kú wáyé òun la ní sálù Kùránì láwà wa man tasayya bi sayyina aw ittaba atharana aw ittakhasa wa tamassaka bi mawa'izina Allah anasal an la yajalana min ad-dallin wal mudillin lọ́mọ sí wa náà tí ó sọ̀nà àtẹ́ni tí ó mọ̀ sọ àwọn èèyàn nù fún yóò nítumọ̀ ọlá yóò nítumọ̀ kìkì yóò nítumọ̀ tẹ́ ẹ̀ bá ti bàbàrà Al-Qur'ani fẹ́nà tẹ́kà Al-Qur'ani àfáàlùsúnà ní wà jáde ní ó máa dífẹ́ndì rọ́ نجعل بيننا وبين من يدافع عن مثل هذا الرجل سدا نجعل بيننا وبينه سدا وحسنا أبدا أتونغونو ilé kan ṣe má fẹnu àtẹ̀ka Al-Qur'ani mọ́ níbi orin yín àbí níbi ọ̀rọ̀ yín ẹ má jáde ṣerú ẹ̀ mọ́ ẹ bá fẹ́ kí gbogbo tọ́lọ̀ fún yín kọ́ dalẹ́ kọ́ kalẹ́ kọ́ kalẹ̀ tí ẹ bá fẹ́ ní jẹ́ ẹ fẹ́ dẹni yẹpẹrẹ tó kù láyé ẹ bá tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí àbùkù kàn yín wallahi tẹ́ fi wọnú sàárè ni ẹ tún dán wò ẹ fẹ́ ní ẹ̀tọ́ Al-Qur'ani ẹ dẹni yẹpẹrẹ gbogbo tẹ́ ti ṣiṣẹ́ sí yọ parẹ́ yẹn kì í ṣe pé mò ń sọ ni mò ń sọ tí ó ṣẹlẹ̀ ni mò ń sọ tí ó ṣẹlẹ̀ ni. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.